guys, welcome to Goa TV. My name is Amos and we are recording live at White Lace Event Center, Surulere, Lagos. We're actually here to celebrate with Mrs. Koforola Aisha Kafo on the remembrance of our beloved parents, Mr. Olusegun Shonola and Mrs. Adenike Shonola, who passed on in the year 2013 and 2015 respectively. Hey,
ẹ bá ń lò sàárì ọ̀la ìwájú ọmọ gbòòrò ọmọ gbòòrò ọ̀rẹ́ mi àrẹ̀mú ìdílé ẹ̀jẹ̀ ààrẹ rẹ̀ náà yàtí bàbá mi nínú lọ́dọ̀ bàbá mi sàárì ọ̀la ìwájú ẹ̀jẹ̀ sílẹ̀ ọmọ mi olóore àrẹ̀mú àrẹ̀mú ọmọ mi olóore ọmọ mi àrẹ̀mú sàárì sàárì ẹ̀ẹ́dọ́gbọ́ àwọn náwó ní ọ̀láìwájú àdìsá lókùnmọ́dù rẹ̀ ọkọ̀ aláìjẹ ọkọ̀ aláìjẹ ọkọ̀ àdìsá lókùn. Àdìsá àdìsá dé àdìsá o àdìlú kúmọ̀dù ìbájọ́ kiri ọlọ́dúnrún àdìlú kúmọ̀dù bàbá àdìsá dé àdìsá dùn òkú àdúrà àdìsá àdó bẹ́ẹ̀ àdéhùn àti ọlọ́run ìlànà ọkùnrin lóbìnrin tó máa wà láwọn máa ń gbé láwọn ìrọ̀lẹ́ ààbò àwọn èèyàn ńlá láàbò gbogbo wọn lọ́wọ́ àwọn láti àtẹ̀rí náà láti inú lọ́dọ̀ kúlẹ̀kúlẹ̀. mo kọ́ máa bó lè sọ ọmọ tí ẹ kí ẹ ó bá tọ́jú kápá ọmọ oníṣẹ́ nílẹ̀ dáhùn. òrèlè àtàkì ìjọba nígbà wọn. àdìsá ayélujára. Àdìsá títí ni wọ́n máa ṣàpọ́nlé rẹ̀ tí bẹ́ẹ̀ yẹ lóye. Ọ̀nà ìwájú sí sáramọ̀ ká tó gbọ́dọ̀ owó ṣe àṣàkì. Àlẹ́mú wa gbọ́ àdìsá yìí máa gbọ́ lálẹ́wájú ọ̀làdọ̀ sí ra ìbò bẹ́ẹ̀ lára gbogbo èèyàn rí ṣe ìyẹ́lò bí ìjọ́jọ́ àdìsá tó kúmọ̀ lò dájúdájú ìyẹ́lò bí ìjọ́jọ́ àdìsá tó kúmọ̀ lò dájúdájú ọmọ kan tó ní fẹ́ jìlá àdìsá ló kúmọ̀ lò rí. Ọmọ kàkó olúlu fẹ́jọra ọmọ jòkó dáadé alága ní jòkó dáadé òṣèlú òṣèlú mọ́lẹ̀ àìsàgbẹ́ ọkọ̀dà láyé ìjọ ìrìnà ìjọ́bí àìyà ẹlẹ́sùn náà lára orí ìmáyìí àdébúlé owó mọ̀dá sáré owó mọ̀dá báyé àìsàn ọlọ́run gbọ́dọ̀ máa ní ìbàdàn ìbá máa ní ìlà Amẹ́ríkà owó bàbá àgbáyé ìlà Amẹ́ríkà owó bàbá àbíkú ní àbíkú nínú London ẹ̀jẹ̀ aláwọ̀ máa ní bàbá yóò ṣe fún ìlànà ní àjọ àṣàṣì sẹ́sìmọ́mù sẹ́sìmẹ́mì bọ́dà rẹ̀ wò sẹ́sìmọ́mù bọ́dà rẹ̀ wò bọ́dà rẹ̀ wò àbájá ìgbẹ́ àti àyìnbẹ́. Kò fáyé
ṣé tí o máa já àpè nínú ẹ̀sán mẹ́wàá nínú ọ̀nà tó fi lé ẹgbẹ́ lójú tata ó bàbá ara kájọ ìṣẹ́gun ẹni ẹgbẹ́ mi wà ní ìwà òwúrò ṣé tí o bá sí àgbẹ̀ ìṣẹ́gun. ó ṣe kó lórí àwọn bàbá lọ ó ṣe wọ́n dúró sọlá máa tún ní ìṣe wọ́n dúró láti ọkùnrin sílẹ̀ ìkọ̀tà làwọn akẹ́kọ̀ọ́ olóògbé aláìlú àwọn àbọ̀ kọ́kọ́ ní. àfúnàkẹ́ àmàjáwọ̀ pé wọ́n bí wà lọ àti àwọn obìnrin wọn táwọn olóògbé lẹ́kùnrin náà ó sì àwọn obìnrin wọn bí wà lọ àyẹ̀dá àbọ̀dọ̀ bẹ̀rẹ̀ àtìlẹ́lẹ̀ ìwàlẹ̀ ìwàlẹ̀ olóògbé ìkúyẹlẹ̀ ọdúnlẹ̀wọ̀dẹ̀ máa jábọ̀ nígbẹ́ tó bàjẹ́ àrògbé ló bàjẹ́ àfihàn gbogbo dáadáa kò bá àbúrò gbogbo dáadáa kò bá kúrò. Hi guys, this is Boa TV, and trust me, today we had an amazing day. We had a lovely day, and if you have any upcoming events, you can reach us. Just contact us, and we are ready to travel anywhere. And don't forget to subscribe on our YouTube channel. Keep watching Boa TV.